Awólọ́wọ̀ kó bá ìran Yorùbá. Síkírù Adétọ̀nà tó wàjà kò jẹ̀bi rárá. Èyí ni bí ọ̀rọ̀ ṣe jẹ́ gan-an, ẹ farabalẹ̀ gbọ́ ọ dópin. Lórí awuyewuye ìsìnkú Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú, Ọba Síkírù Adétọ̀nà, ọ̀pọ̀ ló ti ń fọgbà yángàn, oríṣiríṣi lásìkò kú ń gbọ́ báyìí. Ọ̀pọ̀ ló ti sọ pé àwọn oníṣẹ̀ṣe afọbajẹ gan-an jẹ̀bi ọ̀rọ̀ yìí o, tí kì í sì ṣe díẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan ní wọn ò jẹ̀bi rárá, ojúṣe wọn ni wọ́n ń ṣe o. Ó dára, ní báyìí àwọn ìbéèrè kan ń fẹ́ ìdáhùn. Ṣé Awólọ́wọ̀ jẹ̀bi? Ṣé Ọba Síkírù Adétọ̀nà tó wàjà jẹ̀bi? Ṣé àwọn afọbajẹ oníṣẹ̀ṣe jẹ̀bi? Ṣé àwọn mùsùlùmí jẹ̀bi? Ta ló wá jẹ̀bi gan-an? Èyí ni bọ́rọ̀ ṣe jẹ́. Ní àsìkò tí Ọba Síkírù Adétọ̀nà máa jẹ ọba lọ́dún ọ̀hún tó ti pẹ́, nígbà tí wọ́n ń da ifá lù ú láti wá ọba, lóòótọ́ ìdílé Ọba Síkírù Adétọ̀nà ní ipò ọba kan, àmọ́ kì í ṣe Ọba Síkírù gan-an ní tààràtà. Nínú ìdílé Ọ̀gbàgbà yìí ni wọ́n ti kó àwọn ọmọ oyè sílẹ̀ pé kí ifá mú ẹnìkan, àmọ́ Ọba Síkírù yìí kò tiẹ̀ sí nínú wọn rárá, torí igi mú jìnnà sórí. Ẹni tí ifá mú jẹ́ ẹ̀gbọ́n bàbá Síkírù Adétọ̀nà. Bẹ́ẹ̀ gbogbo àwọn afọbajẹ tẹ̀lé àṣẹ Ifá pé bàbá tí ifá mú gan-an ni kí wọ́n fi jọba. Àmọ́ kinní kan ṣẹlẹ̀. Ẹni tí ifá mú yìí tó jẹ́ ẹ̀gbọ́n bàbá Síkírù Adétọ̀nà yìí, iṣẹ́ bábà gẹrungẹrun táwọn míì ń pè ní gẹrígẹrí ló ń ṣe o. Kò lówó, kò kàwé, kò ní nǹkan kan, ṣùgbọ́n òun náà ṣáà ní ifá mú. Ẹ̀wẹ̀, gẹ́gẹ́ bí ipò nǹkan ti ṣe rí látọjọ́ tó ti pẹ́ nípa ipò ọba ilẹ̀ wa, ó di dandan kí àwọn olóṣèlú kí wọ́n dá sí i, torí ibi tá a bá bára wa náà la bára wa, ibi tá a sì bára wa òun la wà yìí o. Olóṣèlú ti tọwọ́ bọ nínú ètò ìlànà ọba jíjẹ wa nílẹ̀ Yorùbá, ọjọ́ sì ti pẹ́ tí wọ́n ti ń nípa lórí ẹ̀. Olóògbé Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó béèrè irú ẹni tí ifá mú tí yóò jọba. Wọ́n sì ṣàlàyé irú ẹni tó jẹ́ pé ẹni náà ló jẹ́ bábà tí ń gẹrun. Iṣẹ́ kágẹrí yìí náà ni wọ́n mọ̀ yàn láwùjọ, wọn ò lówó. Awólọ́wọ̀ wá béèrè pé ǹjẹ́ ẹni náà kàwé? Wọ́n ní kò kàwé, kódà kò ní nǹkan kan, àmọ́ ẹni tí ifá mú rèé. Ṣùgbọ́n o, olóògbé Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní irọ́ o, kò yẹ kó rí bẹ́ẹ̀. Bí Awólọ́wọ̀ ṣe gbọ́ pé ẹni tí kò kàwé ni, Awólọ́wọ̀ ní rárá o. Ṣé ẹ̀yin kò mọ̀ pé àwa yìí náà ń jáde, à ń lọ káàkiri àgbáyé, à ń lọ sáwọn orílẹ̀-èdè gbogbo, a sì ń rí i. Ohun tí a sì ń bá lòun yàtọ̀. Ọ̀mọ̀wé, ẹni tó ti ríta, tó ti lajú, ni ó ń jọba lóde àgbáyé báyìí. Ní kí a mọ̀ sá, ẹ lọ wẹ́ni tó bá kàwé o. Ṣé ẹ gbọ́? Ẹ sì kúkú mọ̀ pé olówó onípò ń pàṣẹ, tálákà àti kúrúǹtù lòun ní àbá ẹ̀dá kan. Ta ló mọ̀? Ó mà ṣe o. Awólọ́wọ̀ fi kún pé tí a bá tiẹ̀ ń sọ̀rọ̀ gbogbo ibi mìíràn, kì í ṣe bí ìpínlẹ̀ tí mo ti wá, òun kò ní fẹ́ kí ẹni tí ó kàwé kó jẹ
paramount ruler ìyẹn ipò ọba aládé wípé kò pọ́n wálé. Bí bàbá oníbàbà ìyẹn bàbá tí ń gẹrun yìí tí Fámú ṣe gbọ́ wípé wọ́n ní ẹ wá o, ẹni tó kàwé ni wọ́n ń wá. Ó wò ó pé báwo láti á ṣe é, ipò yìí yóò sì kúrò nílé wọn rèé bí wọn ò bá rẹ́ni tó kàwé tí wọ́n lè mú jáde láti inú agboolé náà. Ló bá ránṣẹ́ sí àbúrò rẹ̀ kan tó wà nílùú ọba pé ẹ wá o, ó ti wá dójú ẹ̀ torí òun kò mọ ohun tó kù tóun tún lè ṣe. Àwọn ọmọ tóun kò kàwé, òun ò kàwé, ipò ọba nílẹ̀ Ìjẹ̀bú yìí wọ́n sì sọ wípé àfi kó jẹ́ni tó ríta tó kàwé tó mọ bó ṣe ń lọ. Ni àbúrò bá fi ọmọ rẹ̀ ṣọwọ́ sílé gẹ́gẹ́ bí àjọsọ ọ̀rọ̀ tí wọ́n sọ pé ẹ jẹ́ á wáyàn kan kọ́rọ̀ yìí má bàa kúò lágboolé wa o. Ìyẹn ọba Síkírù Adétọ̀nà lọmọ náà. Ó kù díẹ̀ kó wọ ọdún 26 ní nígbà náà, ṣùgbọ́n nígbà tí ó fi dórí àpèrè ó ti wọ ọdún 26. Kódà ó sì ń kàwé lọ́wọ́ ní gbogbo àsìkò tá à ń wí yìí. Wọn kò mọ̀ nípa nǹkan ìṣẹ̀ṣe rárá torí ẹni ẹlẹ́ni tó wà nílẹ̀ Yúróòpù lọ́hùn-ún tí wọ́n mú wálé láti wá jọba tí kò tiẹ̀ mọ̀ púpọ̀ nípa ìlànà ìṣẹ̀ṣe àti àṣà gan-an dójú ẹ̀ tán. Ọ̀rọ̀ ló kó mo rò wá o. Bẹ́ẹ̀ sì rèé, lẹ́yìn tí ọba Síkírù ti gorí ìtẹ́ ló ti rí wípé òun ò ní lè faramọ́ ìlànà ìṣẹ̀ṣe tó sì sọ ọ́ jáde wípé ẹ gbọ́ mùsùlùmí lòun o. Oníròyìn wá mí kanlẹ̀, ó sọ pé kájọ máa fòye gbé bọ̀. Wàyí o, nínú ayé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ a máa bọ́ sọ́wọ́ ẹlòmíràn. Yorùbá ló sì ní àkúnlẹ̀yàn lóòótọ́ òun là dáyébà. Nígbà mìíràn àwọn nǹkan mìíràn a máa yí padà nínú ayé torí Yorùbá ló wí pé panudá panudà láàárọ̀ kọ́, panudá panudà láàárọ̀ àdá, ọ̀nà oko a máa padà, ọ̀nà ẹnu náà sì máa padà, ábèlè ń ta sí ọ̀nà oko. Nǹkan a máa yí padà látàrí àwọn nǹkan tí ọ̀pọ̀ ò tiẹ̀ rò tẹ́lẹ̀. Ẹ̀wẹ̀ bí ẹ̀tọ́ ẹni bá wá bọ́ nígbà mìíràn a máa lẹ́yìn lóòótọ́ yálà sí ẹni tó lẹ̀tọ́ fún rẹ̀ tàbí ẹni tá a gba ẹ̀tọ́ ẹlẹ́tọ́ fún. Yorùbá ló ní pé ẹ̀san a máa ké kódà nígbà tí ènìyàn ti gbàgbé tàbí tí ènìyàn gan ti rò pé ẹ̀san kankan ò lè ké níbì kan. Àmọ́ báwo ló ṣe jẹ́? Ṣé àwa fẹ́ sọ pé àwọn alálẹ̀ ti gbèjà ara wọn jà ní báyìí? Lẹ̀tọ́ tó tọ́ sí bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ náà kò ṣe padà bọ́ sí lọ́jọ́ kìíní àná. Bí ẹ ò bá gbàgbé, ẹ jẹ́ kí n rán yín létí bẹ́ẹ̀ bá gbàgbé o pé bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ náà máa du ipò ààrẹ rí tí wọ́n wọlé àmọ́ tí wọn kò padà débẹ̀. Ṣé àwa fẹ́ sọ pé ẹ̀san ló ké ni tí wọn kò fi gbé ẹ̀tọ́ wọn fún wọn lásìkò náà? Ṣàfẹ́ sọ pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí wọ́n gbé fẹ́lòmíì ló padà fa wàhálà yìí tàbí jẹ́ káwọn náà má lè rí ẹ̀tọ́ gbà láwọn ibì kan? Oníròyìn wá mí kanlẹ̀, ó wí pé èyí ó wù kó jẹ́ ẹ jẹ́ ká ṣọ́ra fún ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ torí a máa lẹ́yìn. Àwọn ènìyàn kan náà kò ṣàì fi èrò tiwọn náà sóde bó tilẹ̀ jẹ́ pé ìlú gángan lọ̀rọ̀ lé ayé. Wọ́n ní bó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ni yóò kọ sọ́mọ ẹlòmíì. Ẹ sọ èrò tiyín náà sí ojú òpó ìfi èrò ẹni hàn sí. Àmọ́ ṣáájú
ẹ gbọ́ àwọn àlàyé èrò àwọn ọkùnrin yìí o. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi fún Bembeyeke TV. Recently, the monarch of a major group within the Yoruba joined his ancestors. This king was loved by his people and he slept at a ripe age of 91, so normally his demise should have been cause for celebration. But unfortunately, what should have led to celebration has given birth to heated controversies. I am talking, of course, about the late Awujale of Ijebuland, Oba Sikiru Adetono Ogbagba II. Before he left this world, he established a strong structure that ensured that he be buried Islamically and not in accordance with the Yoruba tradition that made him king. And that was exactly what happened after he joined his ancestors. Now, I avoid commenting on controversial matters, especially of this nature, because I'm just a child and I'm careful to not be too eager to comment on matters which may be beyond me. But if I claim to use this platform for the advancement of the Yoruba people, but then refuse to talk about certain practices that weaken the strength of our traditions, then what exactly do we talk about? So, here is my take on the matter. What the Awujale did is betrayal, and a very painful one. Not just betrayal, but an insult. An insult not only to the Ijebu people, but to Yoruba land in general. And the reason we are pointing this out is for the remaining kings and the upcoming ones to listen and to know that this is not a practice worthy of emulation. Is being buried Islamically a wrong thing? Only a fanatic would claim that. But you were an Awujale, a supreme head of a Yoruba space. You were the spiritual leader of a people who identified as devotees of the Orisha. You cannot uphold the gospel of Jesus or the tenets of Muhammad on a throne founded by Ogun or Shango and what have you. You were called Alashe Ikeji Orisha, not Ekeji Anobi. You were made Kabiyesi in accordance with Isheshe over a people who still observed festivals like Agemo, Egungun, and what have you. So you knew what was involved. When you went to Ikpebi, it wasn't the Quran that was read to your ears. Every of the trainings you received were in accordance with Ifa and the Odu. So you knew exactly what you were getting yourself into. So why did you choose to agree to it, only to betray your people eventually? Before you were made king, if you had revealed your intention to not be buried as a Yoruba king, would you have been made king? That means you knowingly deceived your people. And even according to your religion, that is a sin. In the Bible, we read that they tried to make Jesus Christ king. But what did he do? He ran away because he knew that water and oil can never mix. This matter is not hard at all. There are many people who are being buried in accordance with their religion and nobody is shouting about it. If a pastor dies and is buried like a Christian, nobody will disturb the quorum. It becomes a problem when the pastor had said, "When I die, please bury me like a Muslim." Then the Christians would ask, why then did we respect you as our leader when you did not want to be buried in accordance with our religion? That is exactly the case with the Awujale. So this is not really about religion. It is about being given the title of a kite, but failing to hunt a fowl. This is about traditional leaders endangering the age-long traditions of their own people. It is a colossal problem when a traditional leader becomes ashamed of the traditions that made him relevant. You were made Kabiyesi based on the Yoruba tradition, not Islam. Your people revered you. They honored you and called you Kabiyesi, not because you were a sheikh, but because you were their own Kabiyesi. If you so badly wanted to live and die as a Muslim, is it not disgraceful that you embraced the benefits of your position and disregarded your duties? If you are not proud of something, why associate with it at all? Why do you bring close to your nose what you don't want to taste? The Yoruba monarchical system is fast becoming a joke. And if we are not careful, in the coming years, we may become more laughable than jesters. Washere. Wọ́n sọ̀rọ̀ ọba kan lẹ́ẹ̀kan, wọ́n lọ́ba kan ó wàjà. Mo ní tó Ọlọ́run kó ṣe ikú nísìnyí fún àwọn bàbá wa. Ṣùgbọ́n mo mọ̀ pé ẹni máa jọba sí àwọn afọba jẹ́ àwò dáadáa o. Torí gbogbo wa ń gbà tá máa jọba ìyá mọ̀ kan tó ń ṣe ń bẹ̀ o. Christian kan ló wé wa ní náà ọ̀tọ̀ àmì òróró lé wa lórí o. Mùsùlùmí òde ìwé tọ̀ bá ń fún wa o.
apply ni o kì í ṣe pé àjókòó sílé wa tó wá fà wá tipátipá o àwa débẹ̀ tó sì àwa dà àṣà a sọ wípé a lè ṣe modification sí bó ṣe ń ṣe ìlànà ìsìnkú ọba ṣùgbọ́n ká gbókùn ọba síta ká máa wẹ̀ ká máa kírun sí lára ọlọ́run ní jẹ́ kó bá kú o ọba máa wà járí o ọlọ́run kẹ̀jẹ́ ká túbọ̀ dàgbà ká dògbò lágbára Elédùmarè gbogbo ẹ̀yin ọba èèyàn kì í bọ́ sómi kó sọ pé òtútù mọ́ òun o ẹni tó bá mọ̀ pé òun lọ́ba jẹ́ kó lọ gbọ́ balẹ̀ kó gbélé fún àwọn tó bá jẹ́ ẹrù ayé tó wà lára tèmi mo sọ fún àwọn ọmọ mi pé ti bá dàgbà máa dá padà torí ẹrù ayé wà lára mi kò tó ń pè láṣẹ ọba nìyẹn ọba tí ò jẹ àṣẹ ọba kí ló fẹ́ fi pọ̀ sọ̀rọ̀. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi Isnad Limited you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà Isnad lónìí industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́ torí náà let's build future through real estate jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi tó jójúlówó Isnad Limited you are too much o. ẹ máa bá wa wo Bembeyeke TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀ ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá